Ẹ káàbọ̀ sórí ètò Lédìké Ìfẹ́ Olúwa the baby of Oduduwa nation. Mo kí gbogbo ẹ̀yin bàbá màmá a kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa lórúkọ Jésù. Ẹ̀yin OPC ṣẹ́yìn náà ti di tẹ́rọ́rìsì báyìí. Ọmọ Yorùbá tàtà ọ̀rọ̀ àwọn OPC ti wá dọ̀rọ̀ tẹ́rọ́rìsì o. Àwọn OPC ti tẹ́rọ́ráìsì láìfò èèyàn. Àwọn OPC tó yẹ kó wọnú gbòòlù àwọn aríṣẹ́ má ṣe. Àwọn aríṣẹ́ má ṣe. Ọkùnrin ẹgbẹ́ yìí wọ́n kọ́lé èyí jíṣò. Àwọn èèyàn pariwo lọ́tún lọ́sì wípé gẹ́gẹ́ bí akọni ọmọ ogun Oòduà abẹ́bọ̀ pé ọmọ ogun Oòduà nìyẹn èyí OPC. Gẹ́gẹ́ bí ọmọ ogun Oòduà tẹ́jẹ́ o ẹ wọnú gbólò o ẹ lọ lé báńdíìtì kúrò nílẹ̀ Oòduà ẹ gba ilẹ̀ Yorùbá sílẹ̀. Èèyàn làwọn OPC ń tẹ́rọ́ráìsì o àwọn OPC ti di tẹ́rọ́rìsì o. Ẹ gbà wá lọ́wọ́ OPC bá Gani Adams o. Wọ́n ti ń tẹ́rọ́ráìsì wọ́n ti fi kú lé àwọn èèyàn kiri o. Gbogbo ẹni tó bá ti support olóyè Sunday ọmọ Adéyẹmọ ó ti rógo lọ́wọ́ àwọn terrorist OPC. Ó ti rógo lọ́wọ́ àwọn terrorist OPC. Elédùmarè máa gbà wọ́n ẹ tẹ̀ jẹ́ ká kọ́kọ́ jọ gbọ́ ẹja jọ gbọ́ fídíò yìí náà ká tó wá máa tẹ̀síwájú. Fídíò méjì ni mo fẹ́ play fún wa. Fídíò méjì ni mo fẹ́ play. À ń pariwo pé kógun má kólẹ̀ Yorùbá. À ń pariwo wípé ká lòfẹ́. À ń pariwo pé ká gba ìran wa kúrò lóko ẹrú. Ẹ̀yin OPC tó yẹ káwọn èèyàn gbẹ̀mí lé. Ẹ̀yin tún bẹ̀rẹ̀ sí ní terrorize life àwọn èèyàn. Gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ báyìí wọ́n ti rógo lọ́wọ́ yín. Gbogbo ẹni tó bá ti dìde láti support ọmọ Adéyẹmọ ó ti wọ wàhálà lọ́wọ́ àwọn OPC. Èmi ò tún gbọ́rú eléyìí o ẹ jẹ́ àjọ gbọ́ o. Ẹ wá wàrà táwọn OPC ọmọ Gani ń dá. Ó yá. Mi wá mẹ́sẹ̀jì mi nítorí ọ̀rọ̀ pé mo support Sunday Igboho. Okay. Ó ní pé láti orílẹ̀ gànmù títí lọ kanlẹ̀ sí àgbàrá pé wọn gbọ́dọ̀ rí mi. Kọjá bẹ́ẹ̀ ipá àwọn apá mi. Màá fi kíní ẹ̀wọ̀ lẹ́yìn wò lókè. Ó ní tí bá kọjá bẹ́ẹ̀ ó náà máa gbẹ̀mí mi torí pé kí ni mò ń sọ̀rọ̀ sí Gani Adams lọ́la. Ó ní láti orílẹ̀ gànmù títí ti kanlẹ̀ sí àgbàrá mi gbọ́dọ̀ ẹ̀fà gbàgbẹ̀ yẹn kọjá. Bí gbogbo bọ́sọ̀ tó wá bẹ́ẹ̀ tí wọ́n bá ti bọ́lẹ̀ nípa gbogbo wọn ti ní píkṣọ̀ mi lọ́wọ́. Aládùnmówó ni mí ọmọ àfi gbé ọ̀gá tó gbọ̀n tánú sẹ́yìn òdì wọn bí ẹ̀dá aládùnmówó ni mí wọn bí ẹ̀dá máa kọjá ní gbogbo tó sọ láti orílẹ̀ títí lọ gbogbo àwọn orí àyẹ̀ máa kọjá gbogbo bẹ́ẹ̀. Ṣé ẹ̀ṣẹ̀ wà ní kí wọ́n support èèyàn tó ń ṣòótọ́ ni ẹ̀ṣẹ̀ wà ní kí wọ́n support èèyàn tó ń ṣòdodo tó ń fẹ́ lọ síwájú fún ìlú ìwọ wá wọnú díẹ̀ mi wá sọ pé ṣé o ti ní lọ́ọ̀yà ṣáà mẹ́sẹ̀jì tó sẹ́ndì yẹn mo ní bíbá yìí mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ṣé o ní lọ́ọ̀yà tó bá ní lọ́ọ̀yà tó dáńtọ́ tètè wọnú díẹ̀ mi padà wá kó wá bẹ́ẹ̀ kó sọ pé gbogbo nǹkan tó sọ kó jẹ́ nǹkan tó máa bẹ́ẹ̀ pò ẹ má wọ rí lórí ọ̀rọ̀ gbòòrò yìí lórí ọ̀rọ̀ gbòòrò ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kó kan ibodè lára àwọn tí wọ́n á tẹ́tì mi o ẹ share kó kan gbogbo ẹ bọ̀dè lára ẹ share kó kan ibodè lára ọwọ́ tó bá fi share o lè fi gbọ́mọ sí imagine láti orílẹ̀ tí kanlẹ̀ ságbára láti orílẹ̀ kanlẹ̀ ságbára èmi ò gbọdọ̀ kọjá ọmọ àwórí ni mí aládùnmọ̀wé ni mí gbogbo ibi tó sọ yẹn pátápátá gbogbo ibi tó sọ yẹn ẹnu ẹsẹ̀ tèmi ni wọn bí ẹ̀dá. So nísìnyí báyìí àwọn OPC jẹ́ kó yé wá sí pé láti orílẹ̀-èdè àgbára àwọn làwọn ọmọ ogun síbẹ̀ tó ń terrorize èèyàn ló fi jẹ́ wípé tí ọmọkùnrin yẹn bá kọjá láti orílẹ̀ títí dé àgbára ó máa kó sọ́wọ́ ṣẹtiráyà àwọn OPC gbogbo ojú tó wò mí etí tó ń gbọ́ mi mo fẹ́ fi àsìkò fi dá yín lójú pé kì í ṣe guy ni the first person o tí àwọn ọmọ OPC ń terrorize kì í ṣe bòbó ìní ẹni àkọ́kọ́ nítorí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ kí ló burú níbi kéèyàn rí ẹni tó ń ṣe dáadáa kéèyàn dẹ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé dáadáa lẹ́ni yìí ń ṣe o ẹ jẹ́ ká gbóṣùbà fún kí ló burú bẹ́ẹ̀ ìran Yorùbá èébú wo ni wọ́n bú Gani ta ní Gani Donald Trump wọ́n bú àjẹ́ àgbáyé kó tó papòdà wọ́n bú àwọn tó nífò tó lè kọ́nà wọ́n bú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́jọ́ wà yẹn wọ́n bú ààrẹ orílẹ̀-èdè ẹ wo ìgbésí ayé lóde ẹ wo ìwà ìburúkú tó kún ọwọ́ àwọn ọmọ Gani tẹ́rọ́rìsì wọ́n yọ àwọn èèyàn lẹ́nu láàárọ̀ lọ́sàn-án lálẹ́
olóko ò lè lóko, olódò ò lè lódò. Ẹ̀yin jókòó sórí social media. Ẹ̀yin tẹ́ pé ayé lákíkanjú, tẹ́ pé ayé lákọni, tẹ́ pé ayé lọ́mọ Oòduà. Tẹ́ lóòduà níyín tọkàntọkàn. Arógun má sá níyín. Ẹ jókòó sórí social media. Social media ní ilé agbára OPC. Social media ló OPC fi ń terrorize àwọn èèyàn. Ibẹ̀ lẹ jókòó sí tẹ́tí ṣọ́ kọ́mẹ́ǹtì. Láì ṣe wèrè. Wèrè èèyàn ló máa ń ṣọ́ kọ́mẹ́ǹtì káàkiri. Bí àwọn èèyàn bá post nǹkan, wọ́n ti rógo lọ́wọ́ yín. Mo post fọ́tò Gani. Tí kìí ṣe mi ni mo ṣe. Kò sí èébú tẹ́ ẹ̀bú mi tọkọ tí ẹ̀dùn èmi. Èébú yóò ti ẹ̀ kò so lára mi. Ṣùgbọ́n èwo ni tàwọn tẹ́jọ́ wà nínú Nàìjíríà ń bẹ̀. Tẹ́ ẹ sọ wípé wọn ò gbọdọ̀ rìn nílùú. Ẹ wá wọn ilẹ̀ ṣe ti ráwọn ọmọ àlè. Ṣe ti ráwọn ọmọ OPC. Ṣe ti rárá tí wọ́n ń dá. Ẹ wá wo ohun tí Boko Haram ṣe. Ẹ jẹ́ ń gbé fídíò àwọn tẹ́rọ́rìsì wá. Kẹ́ wo àrà tí àwọn tẹ́rọ́rìsì ń dá. Kẹ́ wo iṣẹ́ tí àwọn tẹ́rọ́rìsì ń ṣe. Tí àwọn OPC ò bá ní gbà ṣẹ́. Ẹ jẹ́ kó bá wa wọnú igbó lọ. Ojú ogun ti yá OPC ẹ paramọ́. Ojú ogun ti yá OPC ẹ gbé àkéte yín kẹ́ dìde lórí ẹsẹ̀ yín. Ojú ogun ti yá OPC ẹ ṣe bí akọni. Ẹ yé ṣọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn kiri lórí social media. Ẹ yé bú àwọn èèyàn kiri. Wọ́n ní yìnyín kẹ́ni ṣèmí ẹ jẹ́ kọ̀ọ̀gá yín tiẹ̀ ṣe kọ́ yin ọ̀gá yín náà. Láti ìgbà tí wọ́n ti mọ ọ̀gá yín ní ààrẹ lógun ojo, kò tí ì sí oore kankan tó ṣe fún ilẹ̀ Yorùbá. Kò tí ì sí gúdúgúdú méje yàyà mẹ́fà tí Gani ṣe fún ilẹ̀ Yorùbá. Kò sí oore kan, kò sí ohun rere kankan tó ti Jerusalem Gani Adams olórí ẹ̀yìn OPC. Kò sí ohun rere kankan tó ti akatẹ́ jáde sí ilẹ̀ Yorùbá. Ìdí nìyẹn táwọn ọmọ Yorùbá ṣe sọ di wèrè tí wọ́n fi yẹ̀yẹ́, tí wọ́n ń watọ́ sí lára, tí wọ́n kórìíra ẹ̀. Iṣẹ́ owó oníkálukú ló máa sọ fún. Iṣẹ́ owó Gani ló sọ fún Gani. Ẹ̀yin OPC ẹ sinmi ẹ̀dọ̀, ẹ sinmi agbájá, ẹ wá ra body cream tó mú yes, ẹ wá ra aṣọ. Gbogbo ẹ̀yin tẹ́ ní wrinkles, gbogbo ẹ̀yin tẹ́ ní skin patches, gbogbo ẹ̀yin tẹ́ ní skin burn, face burn, gbogbo ẹ̀yin tẹ́ ní eczema ní skin, gbogbo ẹ̀yin tẹ́ láwọn rashes lóríṣiríṣi ní body. Ẹ máa bọ̀wọ̀, ẹ máa làágùn jìnnà. With guarantee ni máa tajà fún yín. Ó ṣùọ̀ fún mi ni. Màá fi guarantee lé. Wípé tẹ́ bá ti lo ìjọba ìtẹ́ bá ti ríṣẹ́ wá gbowó yín padà. Wọ́n ní tòun ẹni bá dání lójú a fi ń gbárí ni. Kò sí better cream, better soap. Tẹ́ ń wá ní ọ̀dọ̀ lédìkè tẹ́ ní rí. Ẹ máa glow ni. Tó bá dẹ̀ jẹ́ tó máa jẹ́ kẹ́ white, kẹ́ funfun dáadáa. Kẹ́ funfun gidi. Ó wà available. Ẹ̀yin ò fẹ́ lo cream ọṣẹ nìkan lẹ fẹ́, ó wà níbí. Ẹ̀yin need the oil tẹ́ máa dà sí lotion tẹ́ lò yẹn tó máa jẹ́ kí skin yín kó glow. Owó lẹ fi ra lotion yẹn má dànù o. Ẹ gbọ́ mi. Lotion tẹ́ lò nú lẹ́yìn yẹn. Tẹ́ rí wípé kò ṣiṣẹ́, kò glow skin yín. Tẹ́ bá lò bá ètè nímọ̀ pé lo para débi tó máa jẹ́ kí skin yín kó máa glow àbí kó fún yín ní white clean. Ẹ wá nǹkan tẹ́ máa fi sí. Kí owó lotion yẹn kó máa wọgbó, oil wà níbi tẹ́ máa fi sí. Ẹ pè mí kí n fún yín ní serum tẹ́ máa fi sí. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ wà ní orílẹ̀-èdè ìlú Amẹ́ríkà, kò sí ohun tẹ́ bá rà ní Lady K African Store, ẹ ní sanwó shipping. Ẹ̀yin wá ti lo cream ó ti sú yín. Àbí kò ṣiṣẹ́ mọ́ ní skin yín. Ẹ pè mí kí n fún yín ní recipe tẹ́ máa lò. Inú ilé yín lẹ máa ti get ẹ̀. Tí bá ti fún yín recipe yẹn, ẹ wá ra cream tẹ́ máa lò sí. Ẹ máa glow ni. Bí mo ṣe wà yìí, tẹ́ bá ń gbọ́ pé jíjẹ òun ni mo fi ń ṣe, mi ò gbọ́dọ̀ jẹ́ wì má ti lọ funfun jù. Má ti lọ funfun jù. So mo pe normal skin mi, mo pè jáde padà, mo wá maintain ẹ̀. Ẹ mọ̀ pé láti ilẹ̀ náà mi ò dúdú, mi ò pupa. Ẹ̀yin tẹ́ bá ti ń bá mi bọ̀ látayé alálùmọ́lẹ̀, ẹ mọ̀ pé mi ò dúdú, mi ò pupa. Kọ́lọ̀ yẹn kàn máa ń fade ni. Ṣùgbọ́n nísìn kò fade mọ́, mo ti permanent ẹ̀, ó ti jáde tán finally.
ó ti ṣe kí ni ó ti mú yes. So ẹ̀yin tẹ́ bá need àwọn cream tó dá tẹ́ máa fi maintain skin, ìbàjẹ́ fún face, ìbàjẹ́ face yín ló ti ní two color, ló ti rí bákan mi fẹ́ lo àwọn èdè tó lágbára yẹn. Face yín ni ò dá mọ́, àìdá ọkùnrin ni yín, obìnrin ni yín, ẹ pè mí máa fún yín ní face cream tẹ́ máa lò. Tẹ́ bá kàn nídìí tẹ́ máa lò lálálẹ́ nìkan, ó wà available, ó wà available anyone tẹ́ bá ti fẹ́. Ẹ gbá mi láago, mo láwọn nice products. When we are talking about nice products, ó wà níbí. Mo láwọn nice cream láti àwọn orílẹ̀-èdè tó gbá skin, àwọn orílẹ̀-èdè tó máa ń báyàn tó skin èèyàn ṣe, tẹ́ máa wo bí ṣe lẹ gbé skin lọ sọ́dọ̀ dermatologist. Ẹ máa bá àwọn dermatologist ló ṣiṣẹ́ lórí skin yín ni. Derma Lady K ló máa bá yín ṣiṣẹ́ ń bẹ̀. Tẹ́lẹ̀ máa like skin yín. I know what it takes tí skin yín bá bàjẹ́ láti tún ṣe. I have experienced it. Mo ti experience ẹ̀ rí. Mo mọ tó cause mi kí skin tó padà. So mi ò lè fún yín ní nǹkan tó máa bà skin yín jẹ́. Tẹ́ bá fẹ́ maintain color yín, ẹ̀yin ò ṣe èèyàn dúdú. Ẹ má bínú pé mo sáré polówó ọjà, ẹ jọ̀ọ́ ẹ foríjì mi. Ẹ̀yin ò ṣe èèyàn dúdú. Ẹ dẹ̀ fẹ́ maintain skin yín yẹn. Ẹ fẹ́ maintain color yẹn. Àwọn ọmọ mi kan wà tó máa ń bá mi ra cream. Lady K mi ò fẹ́ pupa o. Color báyìí ni color mi. Mo dẹ̀ fún wọn ní perfect cream. Mo sọ fún wọn after 2 weeks ẹ get back sí mi padà. Ẹ jẹ́ kí n mọ bó ṣe ṣe. Àdúrà lọ fi ránṣẹ́ sí mi o. Tí máa padà rí kọ́ wọn báyìí, wọ́n máa dúpẹ́ ni. Gbogbo face tó ti bàjẹ́, máa bá yín tún gbogbo ẹ̀ ṣe. Máa fún yín ní cream tẹ́ máa lò tó máa ṣiṣẹ́ dáadáa lára yín. Èèyàn máa ń wá ìmọ̀ kún ìmọ̀ ni. Obìnrin ò gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́tẹ́. Mo wá ìmọ̀ kún ìmọ̀ cream. Mo wá ìmọ̀ kún ìmọ̀ cream. Iṣẹ́ tí mo ti ṣe rí ni. So máa fún yín ní perfect one tó máa ṣiṣẹ́ lára yín. Gbogbo cream tẹ́ ti lọ rà káàkiri. Ẹlòmíì ti ná millions lórí cream. Wọn ò get result tó dáa. Àwọn bíbá yìí sí ẹ nígbà tí ná millions. Owó pọ́kú. Skin yín máa dà. Ẹ máa tún fún mi ní customer. Bẹ́ẹ̀ mi ṣe máa ń tajà mi ni. Mo máa ń ta ọjà mi níta tó jẹ́ pé ẹ tún fún mi ní customer. Ohun tí mo fi ń gbéra nìyẹn. Because tí n bá ta níta kẹ́yìn nìkan máa lò. Ẹ mọye weeks tó month tó máa take ike tó lo cream yín tán. Ṣé mi wá ní jẹun? So máa ta cream tó jẹ́ pé tẹ́ bá ṣe ń lò lọ bá ẹ ní tí lò 2 weeks. Àwọn èèyàn máa bí yín pé skin yín àwọn kò jẹ bí indomie o. Kí láṣìírí ẹwà ẹ máa sọ pé pọ́dọ̀ Lady K mo máa ti ra cream. Àwọn náà pè mí wọ́n ara títí wọn. Bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe iṣẹ́ tèmi. Mo ń tajà mi nìyẹn. Even aṣọ gbogbo ọjà tí mò ń tà bí mo ṣe ń tà nìyẹn. Títí dórí African food wa. Títí dórí àwọn spiritual products wa. Máa ta níta kẹ́lẹ̀ mú customer wá fún mi ni. Tẹ́ bá ti get good results. So ẹ̀yin tẹ́ bá need wọn, ẹ gbá mi láago. Mo wà ń bí báyìí. A ti wọ ọ̀sẹ̀ tuntun. Mo wà available 24 hours. Ẹ pè mí. Ẹ̀yin tẹ́ bá pè mí tí mi ò gbé call, ẹ drop message ẹ sọ ohun tẹ́ bá fẹ́. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní cream tẹ́ ti lò, tẹ́ fẹ́ change ẹ̀ tó jẹ́ that same cream lẹ fẹ́. Ẹ send the picture ẹ̀ sí mi. Tẹ́ bá fẹ́ rà, ẹ send ẹ̀ sí mi. Màá ṣe kí ni? Màá get ẹ̀ fún yín. Yeah, màá get ẹ̀ fún yín bí báyìí. So bó ṣe jẹ́ nìyẹn. Now let's go back to our program nípa OPC tó terrorize àtàwọn terrorists. Ẹ̀yin OPC, ẹ wá wo iṣẹ́ tí àwọn terrorists ń ṣe lọ́wọ́. Èyí ló yẹ kẹ́yin náà dìde kẹ́ lọ máa wá solution sí bí wẹ́ ò ṣe ní ṣẹlẹ̀ mọ́. Kì í ṣe kẹ́ máa fi kú lé àwọn èèyàn kiri, kẹ́ máa wọlé fún àwọn èèyàn wípé ibì kan ló gbọ́dọ̀ rìn sí nínú Nàìjíríà. Are you kidding me? Nínú Nàìjíríà kọ́pìsì máa sọ fún yàn pé ibì kan ni kò rìn sí, ibì kan ni kò gbọ́dọ̀ rìn sí. Kì í ṣe yẹn lẹ máa ṣe. Ẹ wá wo iṣẹ́ tó yẹ kẹ́ ṣe. Ẹ jẹ́ sáré fi wọ̀nyí. Ẹ bá mi share show yìí. Mo fẹ́ Elédùmarè bẹ̀yìn ọ̀sẹ̀ tuntun láwa. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa lórúkọ Jésù. Ire owó, ire ọmọ, ire àlàáfíà wọlé tọ̀wọ̀. Ajá fi lé wa ṣe ibùgbé. Àjọ orí tajé ṣe. Ẹ bá mi share, ẹ bá mi pín wò gbòòrò ayé. Ojú òní tí yín mi ní wáyé tì. Ẹ ṣé gan. Now, ẹ wá wò. Iṣẹ́ tó yẹ kẹ́yin OPC ṣe lélẹ̀. Ó yá, ẹ bá mi wò. Ẹjọ́ everybody stay safe. Ẹjọ́ everybody má tẹ̀lé òun fẹ́ lọ Ondo for now. Like mo ṣe dé ní Àtàkùnlé mo ti ń bọ̀ mo ṣe ojú mi ló ṣe kì í ṣe pé kíní. These people no be thief na bandits. Like a rí wọn báyìí face to face ni. Black pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn àròjù àríkọ̀kọ̀. Like I dey look them like this. I no fit do video cause tension.
bí mo ṣe wà agídí ni mo fi ṣe voice note make anybody no go Ondo make anybody no come from Ondo to Ilẹ̀-Olújì abeg ẹjọ́ mi ìmọ̀ta ìfẹ́ ṣe mi tí ẹ mọ̀ bí for now tẹ bá ti ní kankan wá tí wọn dá yín padà lọ́nà sójà ló wá mú wa láti ìta ńlá ta ṣe wà sójà ló wá kó gbogbo wa ojú àlọ́ ṣe máa gbogbo wa tó padà tán lé everybody ẹjọ́ everybody stay safe abeg ẹjọ́. ẹ wo bí tó bá ẹ wo bí tó bá ẹ wo mọ́tò tèmi nígbà tó dún pàápàá. Londo Ilẹ̀-Olújì road Ondo Ilẹ̀-Olújì road bandit ní Ilẹ̀-Olújì road. ẹ wo bí tó bá ẹ wo mọ́tò tèmi nígbà tó dún pàápàá. Londo Ilẹ̀-Olújì road Ondo Ilẹ̀-Olújì road bandit ní Ilẹ̀-Olújì road. ẹ̀yin màmá bàbá òun nìyẹn ẹ̀yin OPC iṣẹ́ ta fẹ́ kẹ́ ṣe lélẹ̀ ẹ gbọ́ iṣẹ́ ta fẹ́ kẹ́ ṣe òun ni fídíò tí mo play ẹ bá wa ya wọnú igbó lọ Ilẹ̀-Olújì lóde state wọ́n ní attention yín bẹ̀ ẹ̀yin OPC tẹ́lẹ̀ wọn lè fúnyàn tẹ́lẹ̀ máa terrorize èèyàn pé ibì kan ni kò rì sí tẹ́lẹ̀ máa terrorize èèyàn kan wípé ẹ máa gẹ̀ẹ́tì ẹ máa mú ẹ má wulẹ̀ mú àwọn yẹn ọ̀lẹ làwọn tẹ́ fẹ́ lọ mú yẹn àwọn alágbára bíi titi yín ṣe bẹ́ẹ̀ lágbára ẹ lọ bá wa fèsì wọn ṣé ẹ máa fi wá sílẹ̀ ká máa wò wọn kí Boko Haram kó máa terrorize kó máa pa àwọn èèyàn lọ ẹ̀yin OPC wọ́n ní ìgbà OPC tẹ́ gbé ìgbà báyàwó níyàwó sùn ni ìgbà OPC tẹ́ gbé ìgbà máa terrorize àwọn ènìyàn ni ìgbà OPC tẹ́ gbé ìgbà ìlara ni ìgbà OPC tẹ́ gbé ìgbà ìpọ́njú ni ṣé lóòótọ́ ni ìbéèrè ni mo béèrè ó ṣọ̀sẹ̀ tuntun o ẹ wá ra ohun tí mò ń tà ẹ gbọ́ ìbéèrè làyọ̀ká béèrè o ó ṣe ní ọ̀sẹ̀ tuntun o ẹ wá ra ohun tí mò ń tà wọ́n nígbà ọ̀ràn lẹ́gbẹ́ ẹ̀yin OPC ìgbà kẹ́ máa terrorize èèyàn kiri kẹ́ rí ṣíṣe lẹ̀ kẹ́ máa bá ìrí ṣe kiri kẹ́ rí ṣíṣe lẹ̀ kẹ́ máa bá ìrí ṣe kiri kẹ́ máa terrorize àwọn èèyàn nígbà tó jẹ́ pé bólórí yín náà ṣe ń ṣe nìyẹn olórí yín la fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá yé ẹni jẹ́ olórí yín la fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tún ayé ẹni ká olórí yín ni olórí yín la fi ọ̀rọ̀ ẹ̀yìn bá yé ẹni jẹ́ ọlọ́dà kẹ́yìn náà má wá yẹ̀yàkuyà wọ́n ní bọ́mọ̀ bá jọ gíjìpá bọ́mọ̀ bá jọ bùbá jọ gíjìpá ẹ̀yin gbọ́dọ̀ jọ Gani ẹ̀yin OPC ọ̀sẹ̀ tuntun láwa yóò oṣù July tí ń lọ ẹ bá wa wọnú igbó ẹ má jẹ́ ká gbọ́ títí tọ́dún yá dẹ̀ fi kolẹ̀ mọ́ wípé wọ́n kidnap èèyàn kankan nílẹ̀ Yorùbá ń ta fẹ́ lọ́wọ́ ẹ̀yin OPC nìyẹn kì í ṣe terrorize orí fóònù orí íńtánẹ́ẹ̀tì ẹ má terrorize àwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì mọ́ ẹ bá wa wọnú igbó lọ tọ́dún yìí máa fi kolẹ̀ ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ safe ẹ ti ẹ̀ gbìyànjú kẹ́ ti ẹ̀ ṣe ká ti ẹ̀ rí yín àfi kẹ́ máa ṣọ́ máa dé yẹmọ lọ́wọ́ kẹ́ máa ṣọ́ lẹ́sẹ̀ bó bá rìn síbí ìdààmú dé bá yín bó bá ṣe lè ìfòwò dé bá yín bó bá ṣe lè ebi á pa yín bó bá ṣe lè ara máa ní yín kí ló dé bẹ́ẹ̀ bá tún wá rí àwọn èèyàn tí wọ́n jókòó tí wọ́n ro àròjinlẹ̀ tí wọ́n ní làákàyè tí wọ́n rò pé yínníyínní ṣe kẹ́ni ṣèmí ọmọdé yẹmọ ṣe lè yẹ gbóṣùbà fún kó ba lè ṣèmí fún wa lẹ̀ Yorùbá kó ba lè ṣàánú wa ara tún máa ní yín kílẹ̀ wá fẹ́ ẹ wá ra ohun tí mò ń ta body cream tó gbásíkì ẹ̀yin mọ́mì mẹ́yìn dádì mẹ́ máa ń làágùn jìnnà ẹ̀yin ò láìkì kẹ́ máa lo cream bóyá torí wẹ́dà
nítorí wẹ́dà ta wà yìí sí òtútù mú ẹ fẹ́ lo cream ẹ kàn nídìí àwọn ọṣẹ tẹ máa lò òun ní àmọ́ lótútù mú ooru mú jàre àwọn ọṣẹ tẹ máa lò tó máa fún yín ní kọ́lọ̀ tó wà pa kọ́lọ̀ yín máa jáde síta gidi àwọn ọṣẹ tẹ lè lò lélẹ̀ àwọn ọṣẹ gidi àwọn ọṣẹ tó fine tó máa jẹ́ kẹ́ glow òun nìyí gbogbo ẹ̀ wà ń bíbà òun ní fún ẹ̀yin tẹ bá fẹ́ funfun whitening soap lélẹ̀ whitening soap òun lélẹ̀ fún ẹ̀yin tí ẹ bá fẹ́ funfun bákan náà gbogbo ẹ̀yin tẹ bá dẹ̀ nídìí àwọn serum tẹ lè lò láti fi mix àwọn cream yín gbogbo ẹ̀ ló wà ń bíbà ẹ need àwọn nice cream tó máa jẹ́ kí skin yín kó jáde síta ẹ need àwọn oil tó wà pa ẹ wò this is malato oil ẹ má worry máa ṣe fídíò àwọn cream tẹ lè lò tó máa jẹ́ kí skin yín kó glow máa ṣe fídíò ẹ̀ máa tó wọn síta máa ṣe fídíò ẹ̀ máa wá post ẹ̀ ẹ rí wọn àtàwọn serum tẹ lè lò pẹ̀lú ẹ̀ I will do that ẹ rí àwọn cream tẹ lè lò tó wà pa gidi tó máa dẹ̀ jẹ́ kí skin yín kó ṣe kí ni kó fine dáadáa tó máa jẹ́ kí skin yín kó glow dáadáa gbogbo ẹ̀ ló ṣe kí ni ló wà available bí èyí tẹ bá ti fẹ́ ẹ kàn sí mi èyí tẹ bá ti fẹ́ ẹ kàn sí mi ojú òní tiwa mi ní wáyé tì bákan náà ẹ má gbàgbé bí eré ọdún yìí ti ń lọ Olódùmarè tó bá bí ẹlòmíì pé alpha á ní bákan náà ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ alpha bákan náà ni kí ni no solution lágbára Ọlọ́run ọ̀rọ̀ ayé wa máa ní solution ogun no solution kò ní wọnú ayé wa ìdí nìyẹn tí mo ṣe máa sọ fún èèyàn wípé bó kò jẹ́ àwọn ṣe arọ́bì ẹ kàn máa lò ó kẹ wo bẹ ṣe máa rí títóbi ìyanu Ọlọ́run kẹ máa wo bógun yẹn ṣe máa ṣẹ́ kẹ máa wo bọ́nà ṣe máa ṣí tẹ máa ráàánú gbà ẹlòmíì ò nídìí àti lo ọṣẹ àánú ọṣẹ arọ́bì kíbi kó padà tó níbi lọlẹ ẹlòmíì nídìí tẹ bá lo ọṣẹ arọ́bì ọ̀nà àṣì ọ̀nà àlà ẹlòmíì kẹdẹ ni kò nídìí àti wí ọṣẹ àánú lọ títí tó máa fi ráàánú gbà so gbẹ̀yìn tẹ bá nídìí àwọn nǹkan àdúrà lọ́lọ́kan òjọ̀kan ẹ kàn sí mi bóyá next program wa a tún lọ ṣìyẹn nínú ilé níbi àwọn spiritual items ẹ̀yin tẹ nídìí pọ̀mọ́ kò tí ì dé ẹ̀yin tẹ nídìí ẹja ní Thailand fish mọ́ ó dẹ̀ scarce lọ́wọ́ ní Nàìjíríà mo ti fẹ́ pè pa Thailand fish is scarce but àwọn other fish ọmọ bá wa ṣìbù ẹ̀ láìpẹ́ yìí lágbára Ọlọ́run ìmìlẹ̀jà ọ̀bọ̀kún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ bá wa ṣìbù yẹn very soon a máa ní àwọn ìyẹn but for now ẹja panla kíká òun ló wà available òun nìkan ló wà pẹ̀lú ẹja panla òpó oróko àwọn tó wà nìyẹn ẹ ṣé gan ni èyí tẹ́ bá ti fẹ́ ẹ kàn sí mi mi ní wá ayé tì ẹ̀yin náà sì ní wẹ̀ mí tì gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tí ń patronize mi ojú òní tì yín ẹ ṣé gan mo dúpẹ́ ó dàbọ̀. ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa the baby of Odùduwà nation ẹ̀yin màmá bàbá tí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀ wá bó níṣẹ́ ilé ayé yìí àṣegbé òsì àṣepamọ́ ló wà gbogbo ohun tí oníkálukú bá gbìn lóníkálukú máa ká El-Rufai how market ṣé pé ìyàwó El-Rufai lè bọ́ síta kó wá máa sunkún mo gbé fún àwọn ìyá lálùbáríkà tí Ọlọ́run yàn ti Sunday Igboho nígbà tí ojú ogun le wọn ò máa tí lé El-Rufai kúrò nílùú tí àwọn ẹbí El-Rufai ti fẹ́ kú sórí social media nígbà tó ojú ogun le fún ọ̀tá ọmọ Adéyẹmọ gbogbo àwọn ìyàwó alálùbáríkà tọ́lọ́run fi kẹ́ ọmọ Adéyẹmọ gbogbo wọn dúró tán ni wọn ò fọ́ tẹ́ bá gbọ́ no shaking wọ́n dúró gidigba ìyàwó El-Rufai gbogbo ẹbí El-Rufai ti fẹ́ kú sórí social media èyí ti gbàgbé pé ọba dákẹ́dájọ́ wà lókè tó ń wo oníkálukú wa gbogbo ohun tó oníkálukú bá ṣe la máa kẹsàn gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ Nàìjíríà nígbà tí Boko Haram pa kúkúrú tó ń pa gúgù tá à ń dabọ̀ tá à ń pariwo tá à ń palantia tẹ́níkàfò ká níṣó báwo ni báyìí sìn ṣojú yín ti já gbogbo yín ti ríra yín nìrí wípé kò sí nǹkan kan tí ẹnikẹ́ni lè fi yín ṣe ẹ ti wà lókè ẹ lè jábọ́ àṣẹlẹ́dùmarè ń wo ibi tí ìyà máa gbà jẹ́ lára gbogbo yín ọba mi òkè ó wà lórí ìtẹ́ tó ń wò rere ayé bẹ́ẹ̀ ṣe máa sun ẹkún tí ayé yìí máa ṣe lábàlá àfìgbà táyé El-Rufai padà bàjẹ́ sí Tinubu lọ́wọ́
àfìgbà tí kíní ṣẹlẹ̀ ayé El-Rufai padà bàjẹ́ sí Tinubu lọ́wọ́ Tinubu tó ń sọ ní last year wípé Nasiru El-Rufai I will not leave you you will not run away tí ọmọ olódòdé bá ń pàlọ́ tó ń pàṣàmọ̀ ẹ̀yin ènìyàn ẹ jí ẹ má sùn òkú ọ̀rọ̀ ló sọ jáde lẹ́nu tẹ́ bá rí ibi tí ọmọ adéyẹ tí president Bola Ahmed Tinubu tó bá ti ń pàlọ́ tó ń pàṣàmọ̀ ẹ̀yin èèyàn ẹ rò sọ́tún ẹ rò sósì ẹ rò síwá ẹ rò sẹ́yìn ọ̀rọ̀ ló fẹ́ bọ́ bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ olódòdé bọ́ síta ó ní my brother Nasiru El-Rufai I will not leave you you will not japa aṣọ nítumọ̀ inú gbogbo wọn dùn nínú ọ̀lù wọn pàtẹ́wọ́ ẹ gbọ́ gbogbo wọn pàtẹ́wọ́ wọn jubilate inú wọn dùn wọn mọ̀ wípé ó ní ìtumọ̀ ẹni kọ́ ọmọ olódòdé ò mọ̀ chai èmi náà ń sọ pàbí Jagaba kọ Jagaba dé wà lájú ilẹ̀ gbogbo Nàìjíríà dé wà dàbà yìí mo dìde wá ṣe program mo ní ẹjọ́ ṣé wọ́n ti pààrọ̀ bàbá Tinubu ni àṣọlógbò tó sùn bí ọ̀lẹ Tinubu àṣọgbọ́nú ẹ̀ pé gbà àṣàrà tí Tinubu máa fi gbogbo wọn dá one by one àṣé ó ń bẹ nínú ẹ̀ lẹ́lẹ́ tí rúbà ìsìn yìí kàṣà láti bọ́ọ̀sì wàhálà ti dé bá wọn nílé agodo àwọn ẹni bí àwọn òjèlú ọmọdé yẹ mọ́ dìde ó ní ẹ má pa ìwọ̀n mọ́ ẹ má pa àwọn ènìyàn mọ́ ẹ má ní àwọn èèyàn lára gbogbo yín dì pápá ẹ dì kùkù ṣé mo wípé ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ struggle yìí tó ti làmìlaka ibi wípé ẹ má kó màálù jẹ oko mọ́ ni tí bá parọ́ ẹ máa já mi ní comment section because mo fẹ́ gbé wa débẹ̀ kẹ́ wá wo ẹ̀sìn àti ẹlẹ́lẹ́yà kẹ́ wá wo bí àwọn ẹbí El-Rufai ṣe ń ṣe ẹlẹ́yà bí wọ́n ṣe ń sunkún bọ́ ṣe ń bẹ̀bẹ̀ àtìyàwó ẹ̀ lórí social media pé kí Tinubu má ṣe báyìí fáwọn El-Rufai máa kú El-Rufai máa kú kí Tinubu má ṣe báyìí lẹ́nu títí yín ọmọdé yẹ mọ́ ní kó má fi màálù jẹ oko kó jẹ lè wà nílẹ̀ Yorùbá kó má sí wípé gbogbo owó tá bá ti ń rí ilẹ̀ Haúsá là á lọ máa rún sí lórí pé à ń ra oúnjẹ tá fẹ́ jẹ kì í ṣe pa ayọ̀lẹ̀ ní ìlú wa àwọn arábí ni ò jẹ́ àjèrè oko àwọn arábí lọ ní ayé ara wọn lára gbogbo ohun tí Sunday Igboho má dábọ̀ fún nìyẹn kó tó wá tún yí biribiri kó tó yí dógún bóyá ẹ má kidnap wọn ẹ má pa àwọn èèyàn mọ́ kó tó yí biribiri kó tó wọnú Odùduwà nation wípé tíwájú tí kinní kò bá pè bí àfẹ̀yìnfẹ́ lẹ́yìn bébì tí ò pé rà àfẹ̀yìnfẹ́ lẹ́yìn now ẹ wá wo àrà tí wọ́n ń dá gbogbo Fúlàní tó ń da màálù ní ilẹ̀ Yorùbá géèmù ni géèmù burúkú ni ẹ má rò bóyá kí oúnjẹ lè wà kẹ́ lè máa rí màálù fi ṣe patí nítorí pé kí ni wọn ò mọ̀ ju patí lọ ní ilẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà lọ wádìí ìlú wo ló ṣe patí ju Yorùbá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́mọ máa ṣọ ẹbí òkú tó ti kú látọdún gbọ́ngàn ẹlòmíì kò mọ̀gbà tí ẹni yẹn kú kò dé yé ayé bá ẹni yẹn ṣùgbọ́n lójijì wọ́n á dédé sọ wípé wọ́n fẹ́ yí ẹ̀yìn òkú padà òkú 30 years 20 years wọ́n á máa ṣọ wọ́n á pe léré wọ́n á pa màálù wọ́n á máa sá kíjokíjo òkú tí ò bá láyé òkú tó ti bá tiẹ̀ lọ́kọ tó dáyé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe patí ọ̀sọ̀ọ̀sẹ̀ kò sí ọ̀sẹ̀ kan kó má ṣe patí ní ilẹ̀ Yorùbá patí ni bí Aláàfin ṣe bẹ́ẹ̀ lọ sì ń jẹ màálù wọ́n ẹ́ńtà ìran Yorùbá wọ́n wọlé sí ìran Yorùbá lára wọ́n mú ìran Yorùbá ṣípíní báyìí ẹ jẹ́ sáré gbé wa débẹ̀ ẹ wá kọ́kọ́ bá ń gbójú ayọ̀ sókè ẹ bá ń wo fídíò àwọn Boko Haram àwọn tó ń fi màálù ọpẹ́rẹ́tì ní ilẹ̀ Yorùbá tá a bá wá wò yẹn tán àwa wẹlẹ́yà El-Rufai àtìyàwó ẹ̀ náà ojú òní tiwa mi ní wáwàtì ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé mi ní wá gbogbo yín tì Odùduwà nation no going back ni bó sì jẹ́ restructuring lẹ́nu fẹ́ ṣe tá a máa fi bọ́ nínú ìgbèkùn tá a máa fi dá dúró tèmi ṣáà ní wípé kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn bẹ́ẹ̀ bá ní restructuring náà ni ó yẹ máa restruct tiẹ̀ ká máa wò ó yá ẹ bá ń gbójú ayọ̀ sókè ẹ bá ń wo fídíò yìí ẹ bá ń pín ó yá
bó mo gbé NPC. Ẹ bá like, ẹ bá share. A máa gbọ́ dáadáa ń sìn. A máa gbọ́ dáadáa. yanzu mun shigo wata inyamurai mun ne boko haram ana jira cewa mu shigo yanzu mun shigo ga kanayenmu ba ma jin tsoron kowa. Ẹ rí wọn pẹ̀lú màálù. Donald Trump zai shigo Najeriya ya zai tsare mu ƙarya ne. Garin nan garinmu ne ba ma jin kowa ba za mu je ko ina ba. Mu ne sarkin yaƙi ba ma jin tsoron kowa kutumar wurin ubansu. Su shigo da jirgin samansu. Za mu har gashi. Kuna ji ko? Da gida kana ji na ko? A bari sagayen nan su ci abinci su tafi. Dun ma'aikata a milki dukansu sun san cewa muna nan. Da gwamna zuwa President Tinubu ya san cewa ka tuna cewa ka sa a hannu. Ka tuna fa wannan gadon Najeriya garinmu ne. Ba za mu je ko ina ba. Za mu dinga kashe Kirista sosai. Ka san Kirista sun ce ba su je magana. Kowa zai koma da cewa mu ẹ wo bó ṣe gbé ọta bọ kọrùn. Yanzu Inyamuri ne suka ba mu taurin kai amma za mu kama su. Daga yara zuwa manya za mu dinga yanka su kai. Yanka su wọn máa gbá lọ́sọ yẹn. Yan uwansa. Shigo kace kai Donald Trump ko kaga tsamayen nan ko za su dinga cin abinci su kuɗi. Ba ma jin tsoron kowa. Garinmu ne. Ẹ wo bọ́wọ́ wọn, ẹ wo ohun tó gbé káyà, wọ́n lérí ránṣẹ́ sí Donald Trump, wọ́n lérí ránṣẹ́ sí Donald Trump. Àwọn tí Sunday Igboho ní pé àfẹ́mọ́lẹ̀ wa rèé o, tí àwọn El-Rufai tí wọ́n dì pàǹpá, tí wọ́n ní kọ́ Adéyẹmọ fòkó níṣò. Ẹ wá wo bí Ọlọ́run ṣe rọ òjò ẹ̀sín lé orí El-Rufai àti ìdílé ẹ̀. Ọlọ́run fi òjò ẹ̀sín òjò ẹlẹ́yà. Bíbélì sọ wípé olódodo yóò láyà bíi kìnìún. Ọmọ Adéyẹmọ láyà, àwọn ìyàwó ẹ̀ láyà. Àwọn ọmọ ọkọ ta tẹ̀lé Májàsọ́lá dúró tán. Àfọ́ rárá. Bí ìjì yẹn ṣe jà tó, ẹ wá wáyé ìyàwó El-Rufai lóde. Lẹ́nu jọ́wo sí jọ́wo, ẹ wá gbọ́ story. Ẹ wo àwọn kíní burúkú tẹ̀ ń wò yìí. Ẹ wo irinṣẹ́ burúkú tó wà lọ́wọ́ wọn. Ẹ wo àwọn ọ̀pá burúkú tí wọ́n kó dání. Tí wọ́n fi ń pa onílé tó ń pa àlejò, wọ́n pa kúkúrú, wọ́n pa gígùn. Tàdélélẹ̀ yóò dá ní ilẹ̀ wa. Ọmọ Yorùbá, ẹ má lajú yín sílẹ̀ kí tàlùbọ́ kò wọ́. Ẹ má jẹ́ jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ káwọn apani kí wọ́n wọlé bá wà. Ẹ jẹ́ adá dúró, ẹ̀yin náà wò ibi tó wá ṣe dé. Kò sówó nílùú. Ìyà ti jẹ àwọn ọmọ Yorùbá kan. Àwọn náà ti sọra wọn di Boko Haram. Wọ́n ti mú pásínlẹ̀ nítorí owó. Kẹwo bí Nàìjíríà ṣe yí ayé ọ̀pọ̀lọpọ̀ padà sí burúkú. Ó yí ayé wọn padà sí ibi. Ó wá padà dẹni tí ó ń kidnap, tó ń ṣiṣẹ́ pẹ̀lú bandits. Tó bá jẹ́ pé ńgbà tó gun Boko Haram kidnapper yìí ti bẹ̀rẹ̀ ni wọ́n ṣètè wá nǹkan ṣe sí ni. Kò ní dé level táwọn ọmọ Yorùbá máa gbójú gbójà lọ darapọ̀ mọ́ wọn. Tó bá jẹ́ bí wọ́n ṣe mú àwọn Boko Haram yìí ni wọ́n ń pa wọ́n ni. Tí wọ́n máa ní wọ́n fún wọn ní kí ló ti pè. Wọ́n rìkútù wọn padà. Tí wọ́n máa sọ wọ́n di repentant Boko Haram. Kọ́ máa gbà wọ́n sínú iṣẹ́ ológun ni. Ṣé mọ̀ pé kò ní dà báyìí? Ayé everybody ajá. Wàá gbọ́ èmi kẹ̀. Kí n lọ ti torí owó tí ò tó nǹkan kí n lọ para mi dànù. Tíjọba bá mú mi kú ni o. Oníkálukú á máa sá. Wọn ò ní jọyìn Boko Haram. Ṣùgbọ́n gbàtà ti mọ̀ pé pátápátá ìtọ́wọ̀ ìjọba bá tẹ̀ wọ́n. Wọ́n á kó wọn sẹ́wọ̀n. Lẹ́yìn bíjọ́ mélòó, wọ́n á lọ ti di repentant Boko Haram.
ẹni tí òrìṣẹ́ ṣe tẹ́lẹ̀ abáyà for opportunity yẹn lẹ́yìn tó ti pa àwọn èèyàn tó ti darapọ̀ mọ́ bandit tó ti ṣiṣẹ́ bí a bá tún padà di Nigerian force. Gbogbo ń ta kọ̀rẹ́ o tí ẹrù fáyà ń kó àtàwọn Gumi Shettima àti kí lorúkọ ilé tó bẹ Ṣòwòrẹ́ tí ń jẹ́ orúkọ ẹ̀pọ̀ Yàyà Bello gbogbo wọn pàdé àpò pọ̀ wọ́n ní ká fò ká nìṣó ẹ wá wojú ayé lóde ẹ wo bọ́lá ń ṣe wá fi ẹrù fáì ṣe ẹ̀sìn ṣe ẹlẹ́yà tí gbogbo ìdílé ẹ̀ ẹ jẹ́ àjọ gbọ́ ó yá ìyàwó gbóhùn sókè à ń gbọ́. Sir, I campaigned for you. I stood up. I went to every nook and cranny of Kaduna State for you. My husband stood by your side. Is this what our family deserves? The ball is in your court, Mr. President. All this can stop if you say the word. I'm believing that you are a father and you know and you can empathize. Please let Malam go. I'm not asking you to tell them not to prosecute him. I'm just asking you to allow him the basic human right that the Constitution you swore to uphold guaranteed him. Let them give him a bail that he can afford. If he is guilty, let the courts decide. If he is innocent, let the courts decide. When Professor Bakar went to see Malam in the ICPC and he was denied access. Now, the normal routine is that when he's going to see a doctor, I write to inform the ICPC that so-so doctor is coming or he is going to so-so hospital. Now, on that particular incident, it was actually the ICPC doctor that spoke with Professor Abubakar and said he should come and see Malam. So we felt that there was no need for me to write since their own internal doctor requested for him to come and see Malam. So after all that's done, we now agreed that, okay, it is maybe safer for him to go to the National Hospital to be attended to in the presence of other professionals. So I wrote a letter to the ICPC and requested that Malam be taken to National Hospital at 5 p.m. today. However, they did not respond to me. Instead, they wrote a letter to National Hospital saying they will bring him at 10 a.m. He wasn't even aware. So I had to send my sister here when she was taking food to him to tell him that they are taking him to National Hospital tomorrow at 10. I went to National Hospital, did all the preliminaries. They brought him. In the presence of the CMD and the Deputy CMD, Professor explained that there is need for him to carry out some tests and to put him under observation because his blood pressure was high, his sugar level was high, so he needed him hospitalized for 2 to 3 days maximum. The CMD concurred and said we should inform them. So I called one of the senior person that came with him and I said, this is what the doctors are saying. He said he doesn't have the authority. So I said, no, I'm not asking you to authorize. I'm informing you so that you inform whoever needs to be informed and then they let us know what needs to be done. He came back, they said, Madam should be taken back to ICPC and that the hospital should write so that 5 o'clock that he was supposed to go early, they will now bring him back for the admission, but that the hospital need to write. The hospital wrote
I picked the letter, I went, I submitted it, I got it stamped, and I went home. While I was at home, my son went to see his dad, and he was denied access. I wasn't there, I don't know what happened, but I got a call that there's a problem. So I said, I'll go. Meanwhile, I've called Mr. Henry, who is our liaison person, to ask him, is there a problem why Malam's son is denied access to his father? He said, no, there was a mix-up. I should please tell him to be patient, that they will let him in. So I related this to my son, and then subsequently, after he was there by 2 p.m., we didn't leave that place until 6. We were denied. So when I came, I called Henry. He kept pretending that he couldn't hear me. When finally I got to speak to him, I said, look, I'm here to either see you or the director of operations, because I've already spoken to the director of operations previously, and I even told him that I was coming to see him, because these rules keep changing. Today is one thing, tomorrow is another thing. I have written a formal letter to the chairman ICPC out of courtesy, asking him to please give us the rules and regulations regarding how we access Malam, or what we are supposed to do, what we're not supposed to do. I explained to him that we are law abiding. If they say this is how it's supposed to be, we would do it, but we need to have something in writing, because today they will say this is the rule and tomorrow it will be changed. He never responded to me, not even to acknowledge my letter. So today, after the incident, I went back and I asked to see either the director of operations or Mr. Henry. I was kept there, and then along the way, Prof called me and said, they have brought a warrant for my arrest. I said, for what? He said he doesn't know. So I said, okay, I'm here. I'm already in ICPC. I will be your lawyer for now. When they brought him in, I requested to see the warrant. They had a warrant that says that he has violated ICPC Act. No section of the ICPC Act was quoted or anything. I said, okay. I wanted to copy it. They snatched it. They said, no, I can't take it. I said, look, I'm his lawyer. They said, no. So I said, okay, I need to go with him if he's going to be interviewed. They said I should please be patient, that they will take him in first and then they will come back for me. I sat there until 6. They said that they don't need me, that I don't need to go in. Before he left, I told him that he should insist on not making any statement without his lawyer present, which is his constitutional right. His wife came, his lawyer came, his own personal lawyer came. They denied him access. They said he can't see him. His wife and son were there. They refused to let them go in. They told the wife to go in, but they refused to let her see him. They took her so that it looks as if they have allowed her access, but they did not. They subsequently said that he will not have access to anybody for 24 hours. And that is, his brother called me to inform me about that. I don't know what law says that. They said they should go and bring blanket, his medications, and food for him. The question I want to ask is, who takes the food to him? Because the normal thing is at least one family member will take the food to the person that is under detention. So we don't know what has happened so far. So this is basically what happened today. And I honestly don't know. Okay, with all this, what are your fears concerning Malam and his doctor in the detention? What are your fears? Well, I don't want to speculate, but I am a human being. I have seen
reports are. Ẹ̀yin màmá bàbá fídíò yẹn gùn alágbára ti dọ̀lẹ̀ Malam El-Rufai ni wọ́n treat ọ̀daràn yìí ìyàwó ò lè rí àwọn ọmọ ò lè rí lọ́ọ̀yà gan ò lè rí débi tó máa lọ fẹ́ gbóúnjẹ fún táwa lọ́lọ́run ò lè mú tó bá sọ fún El-Rufai wípé Tinubu tó fẹ́ tì lẹ́yìn kó jẹ president ó dẹ̀ máa ràn ẹ́ lé mú máa bá tiẹ̀ jẹ́ o El-Rufai máa jiyàn o tí n bá parí ẹ̀ bá mi kọ sí comment section tí wọ́n bá sọ fún El-Rufai wípé Tinubu tó fẹ́ tì lẹ́yìn kó jẹ president of Nigeria ó máa bá yé jẹ́ pátápátá wàá fi ẹ̀wọ̀n ló gbà ìyàwó ò ní rí ọmọ ò ní rí ẹ láìvọ́ ẹ máa wà miserable lójijì El-Rufai máa jiyàn o ẹ̀kọ́ ńlá rèé o mò ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún o El-Rufai pẹ̀lú àwọn tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n bá Nàìjíríà débi tí Nàìjíríà dé yìí o El-Rufai pẹ̀lú o situation report El-Rufai lọ́wọ́lọ́wọ́ báyìí sìn òun lẹ gbọ́ yìí o ipò tí El-Rufai wà nísìn ẹ̀yin màmá mi bàbá mi òun lẹ gbọ́ yìí o bó ṣe wà yẹn ó ti ní high blood pressure ó ní diabetes bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn Nigeria politicians àwọn ò kí ní àìsàn kan tó arrest wọn tó bá ti arrest wọn tán lọ́ máa ní HIV lọ́ máa ní golokako lọ́ máa lóríṣiríṣi àrùn ló máa ń ṣe wọ́n àsìkò tó bá po Nàìjíríà kùtùkùtù tí wọ́n ń ṣe ìkà ní ojú méjèèjì tí wọ́n fìyà jẹ citizens of Nigeria wọn kì í láìsàn o àsìkò tó bá bayé jẹ́ tó ń ṣàgbọ́dẹ gbà tí wọ́n ń jẹ Nàìjíríà tó sọ àwọn dẹ́kun afẹ́ni wọn kì í láìsàn o ó dìgbà tọwọ́ pálábá wọn bá ségi tán ìgbà yẹn láìsàn máa jáde nínú ẹ̀jẹ̀ wọn bí El-Rufai ṣe wà yẹn kì í ṣòwò nìkan ló ń fèsì ẹ̀ underground o wọ́n pọ̀ bàjẹ́ ṣẹ́rí ti tẹ̀yẹ́ kàn ti wá dé high level tán àwọn kan wà tó jẹ́ wípé àwọn yẹn náà sá kíjokíjo kiri nínú Nàìjíríà sí pé kọ́ tó fẹ́ gbé síta ń pa wọn ò gbọ́dọ̀ gbé síta pé wọn ò gbọ́dọ̀ gbé síta ọmọ Nàìjíríà ṣe ti rójú ayé lóde ṣe ti rí ojú ayé lóde ṣe ti rí alágbára ayé tí ò rọra ṣe alágbára ayé tó rò wípé òun nìkan ni lẹ́yìn òun kò sí nǹkan kan mọ́ wọ́n mú Nàìjíríà wọ́n fọ́ gbogbo àwọn Nigeria politicians yẹn wọ́n po Nàìjíríà yẹn pò pọ̀ wọ́n sọ di fọ́pọ̀ mọ́yọ̀ Nàìjíríà wá di orílẹ̀-èdè tó jẹ́ wípé ìbànújẹ́ ló jẹ́ fún ọmọ Nàìjíríà láti sọ wípé àmì Nàìjíríà I'm from Nigeria ìbànújẹ́ ló jẹ́ fún àwọn èèyàn àwọn ọmọ Nàìjíríà wá dẹni tó ló ń jìyà ní òde ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà ní South Africa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ sáyé àtẹ̀ sáwọn tó wọlé bọ̀. Hi. Yé ẹ má bínú ibo la bá fàdé so gbogbo ohun tẹ́lẹ̀ bá ṣàtìṣe láyé kó máa rántí ọ̀la alágbára ayé kó ṣe jẹ́jẹ́ ẹ mú Nàìjíríà epo lúwú pọ̀ mọ́ ṣàpà gbogbo wọn àwọn Nigerian politicians wọn kàn ṣe ta ló fẹ́ mú mi kò sí anybody lè fi mí ṣe anyway sẹ́yìn màmá bàbá mo kàn tún ní kí sáyé mú yẹn wá ni ẹ wá ra ohun tí mò ń tà ọ̀sẹ̀ táwa ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún ẹ wáṣọ tí mo wẹ̀ mo wá fi polówó ni ẹ wo gáwọn yìí ṣe rí gáwọn yìí ní ẹni tí mo wọ̀ yìí ara àwọn new arrival tó ẹ̀ṣẹ̀ dé tí mo ní mi ti fẹ́ kó wọn sí orí igbá ni o ara àwọn new one tó ẹ̀ṣẹ̀ dé tí mo ní mi ti fẹ́ já sórí igbá àwọn aṣọ tuntun tó ẹ̀ṣẹ̀ dé gbogbo ẹ̀ wà nílé tí mo lòdù ẹ̀ sí pé káwọn ti bíbà kó fà lọ́nà pẹ̀lú bí mi ṣe wá kó sórí igbá mo ti ta méjì inú ẹ̀ lẹ́nìí mi ìdẹ́ ní ju 5 lọ ó kù 3 kẹ́ lè mọ bí tíṣà yẹn fáìndé àwọn tó working àwọn lọ́jẹ́ kí n tún síta wọ́n kó aṣọ yẹn jẹ bíi Jésù style yẹn fine èèyàn ń gbókèrè mọ́ dúdú ọbẹ̀ àfi tí ẹ bá wo 1 on 1
ẹ já lọ síbi aṣọ àfi tẹ́ bá ṣe kí ni mo pè àfi tẹ́ bá rí one on one lẹ máa mọ̀ wípé yes atato iyọ̀ dùn láṣọ yìí aṣọ yìí fine ó ká màmá style yẹn wà pa ó mú yes bó ṣe wá wà nísìn mo ní 3 color left 3 color ló kù size 14-12 òun ni 14-12 kò sí size 16 style yẹn fine adìrẹ yẹn in fact tó bá ṣe pé aṣọ ti pọ̀ lọ́wọ́ mi sì níbi tí mo ń lọ ni ó yẹ kí n tún mú kọ́nà aṣọ yìí níbi tó fine dé tẹ́ bá rí one on one this style look at it eléyìí ò ṣe àwọn tó máa ṣáyà yín sílẹ̀ ó wà pa gidi kò sí occasion tí ò lọ ó fine ṣé wáyé kì í ṣe style nìkan ni new style tí mo ní o àwọn new style tún kúnnu lé tó bá dé jẹ́ àwọn tó wà ń bíbáyìí náà ni àìmọye àwọn style tó wà ń bíbáyìí tó yẹ pé a lot of people go tí ì rí lára wọn tí ì rí wọn láwọn fine style náà tó kún bíbáyìí so èyí tẹ́ bá fẹ́ mi mọ̀ bóyá ẹ rí ọ̀kan náà ẹ rí pé mo sì tú ọjà sílẹ̀ ńlẹ̀ ṣe ti rí nínú lọ́hùn ẹ rí pàṣọ sí wọn lẹ́ẹ̀lẹ́ bẹ́ẹ̀ mi ti arrange wọn tán because mo tú ibẹ̀ fáwọn tó wọlé rajà ń bẹ̀ àwọn fine style ó wà store mi àwọn aṣọ tẹ́ lè lò fún summer tó máa look smart lára yín lẹ́yìn kẹwàá wọ tight yín kẹ́ ṣe kí ni kẹwàá bra yín kẹdẹ̀wà fún wọn ní fine free gown tó máa ṣe kí ni tó máa jẹ́ kẹ́ free kò ń ṣe ṣòkòtò tẹ́ máa di gbogbo ẹ̀dùgbùgbùdì gbagba kọ́nà kó ṣàánú wa so gbogbo àwọn aṣọ yẹn wà níbi tẹ́ bá ti fẹ́ ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ àwọn nice body cream tó fine dáadáa tó máa jẹ́ kí skin yín kó jáde síta kẹ́dọ́mọ́ tútù kẹ́dọ́mọ́ kókó ó wà níbí ẹ̀yin mọ́ mi mẹ̀yin dádì mi ẹ má jẹ́ kí n parọ́ tọ̀ yín ó ṣàpẹ́pẹ́ soap wá ti fẹ́ tán mi mọ̀ pé ọṣẹ yẹn máa múùfù bẹ́ẹ̀ yẹn ó ti fẹ́ tán fún ẹni tó bá fẹ́ white mo ní ìtẹ̀yìn tẹ́ bá fẹ́ white lè lò mo dẹ̀ ní ìtẹ̀yìn tẹ́ bá fẹ́ glowing soap ó wà available ẹ̀yin tẹ́ like àwọn bar soap bóyá ó máa ń tètè tán tẹ́ fẹ́ àwọn ọṣẹ tẹ́ máa bù sí kọ̀ọ̀kan ẹ̀yin mọ́mì mi ó ti wà ń bí o ó ti wà ń bí kò dílé o kò ṣègbà tó bá wá tó bí ẹjọ́ ti bá wá show the last one lèrò máa wá bò mí ló máa di àlédíkè mi ìrí tẹ́lẹ̀ mo fẹ́ rà láti ìgbà yìí ó wà ń bí tẹ́ bá dẹ̀ fẹ́ oil àti lotion tó máa jẹ́ kẹ́ funfun within 1 week òun nìyí ń bí báyìí Lizzy whitening oil Lizzy strong whitening oil ó wà available ẹ wo àwọn tó ṣègbọ́n dídì jẹ́ kẹ́ mọ̀ wípé eléyìí strong ṣé bó ṣe kékeré atato ìyọ́dún ẹlòmíì ra mẹ́ta tó máa ní àlédíkè ẹ̀yin náà ti ní cream yẹn ó yẹ́yẹ́yẹ́ ẹ bá mi mix ẹ̀ ránṣẹ́ ẹ máa da serum ẹ̀ sínú oil ẹ̀ sínú lotion ẹ̀ lẹ́ máa pò papọ̀ ẹ̀ pò kó mix mọ́ra wọn dáadáa ẹ bẹ̀rẹ̀ sí nílò nǹkan yín within 1 week ẹ máa funfun àwọn tó ṣe gbọ́n jẹ́ kó yé yín pé tí ẹ bá fẹ́ funfun ẹ má yà díẹ̀ kò dẹ̀ ṣe tó máa fún yín ní green vein ẹ ní green vein ẹ ní stretch mark mo láwọn cream tó wà active bẹ́ẹ̀ yẹn àwọn special cream tẹ bá wọ̀ ṣe rí pé àwọn cream kan wà tó yẹ pé mi ò kí ń display wọn because they are what they are mighty small but mighty ẹ wo cream tẹ̀ ń wò lọ́wọ́ mi náà ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ cream ló wà nínú ẹ̀ kì í ṣoògùn o àwọn tó mọ̀ ló mọ̀ òun ni nǹkan tó ń gbénú ẹ̀ ní ṣe rí bó ṣe wà yìí kábíyèsí elédùnmarè gbogbo skin yín tó ti bàjẹ́ yẹn ó máa repair fún yín ní sharp ó máa repair fún yín tẹ́ máa mọ̀ pé yes ẹ lo cream mo tún láwọn míì bẹ́ẹ̀ tó yẹ pé ẹ lè lò láì ṣe kíni láì mix ẹ̀ tó dẹ̀ máa fún yín ní 1 colour uniform tẹ́ máa white dáadáa òun ni àwọn cream rẹ̀ bẹ́ẹ̀ mo ní wọn lóríṣiríṣi níbí báyìí lóríṣiríṣi mú rèé bákan náà ẹ̀yin tẹ́ fẹ́ ra glowing recipe face cream ṣẹ́rí face cream yẹn tẹ́ bá ti fẹ́ kí wọ́n máa challenge yín pé báwo lẹ ṣe skin yín tẹ́ fi funfun báyìí ẹ má wulẹ̀ yà díẹ̀ morning and night ni ṣẹ́rí bí táwọn kan tẹ̀ tó ti wá mú dé sí wọ́n ti wá sọ di body cream because it works like magic mo fẹ́ fi wọ̀nyí ni o glowing recipe it works like magic òun nìyí glowing recipe face cream morning and night it works like magic àwọn ẹlòmíì gan ti sọ di body cream bó ṣe wà yìí kò sí bí ojú yẹn ṣe lè rí kò sí bẹ́ẹ̀ ṣe lè ní dark kí ló máa ti ń pè ó pa mi lórí face burn yeah kò sí bẹ́ẹ̀ ṣe lè ní face burn tó kò sí bẹ́ẹ̀ ṣe lè pupa tó
ẹ wá láwọn spot dúdúdúdúdú àbẹ́yìn tí ẹ ti wá pupa mọ́ cream òṣìṣẹ́ mọ́ lójú yìí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi tí mo wá ń báyìí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí mi náà but àsìkò tí bá pé cream òṣìṣẹ́ mọ́ lára bẹ́ẹ̀ máa stop ẹ̀ máa fún ní gap when times to come máa tún pick ẹ̀ padà tẹ́ bá máa pick ẹ̀ padà ó máa padà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà so ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ò ń ṣàìsàn ó dẹ̀ rí ẹ̀kẹ́ tó rí àwọn vendor tó máa sòótọ́ fún yín wọ́n kàn máa parọ́ tán yín ni pé cream tẹ́ ẹ lò yẹn kò dá mọ́ ni ẹ lọ gbé jùnù mo ti rí customer tó pè mí lẹ́nìí tí wọ́n dẹ̀ sọ fún mi pé cream táwọn ra àwọn tí ń lò tẹ́lẹ̀ ó ṣiṣẹ́ létà kò ṣiṣẹ́ mọ́ ok cream náà dà nígbà tó fi wọ̀n mi mo ní cream tẹ́yìn ní kò ṣiṣẹ́ mọ́ lélẹ̀ wọ́n ló yà wọ́n lẹ́nu mo wá sọ kí ẹ̀ fún wọn bí wọ́n ṣe bá mi rajà ni mi ìdẹ́sí tó gbé wọ́n bá mi rajà because nǹkan tó gbé dání bó ṣe gbọ́dọ̀ vendor mi lọ ti rà cream ni èmi ò ń bọjọ lọ́jà jẹ́ mo dẹ̀ jẹ́ kọ́ rí pé ẹ̀wò èmi gan ni lórí gbá and this is one of the cream tó yẹ pé àwọn èèyàn máa ń dìdí pé is that Lady K African store do you have this cream tó máa ń send ẹ̀ sí mi even ìgbà tí mo bẹ̀rẹ̀ cream kí ìsòótọ́ fún yín ẹ mọ̀ pé àyọ̀ká ò ní parọ́ mi ò ní cream yẹn lórí gbá but the way people started asking me juicy me I have to order it ó dẹ̀ ń tà and I am a kind of person yẹ pé tẹ bá send the cream sí mi máa bí yín pé ó ti tó gbà wo tẹ ti ń lò ó ti tó ìgbà wo kẹ ti ń lò tẹ bá jẹ́ kó yé mi pé kódà ẹ tí ẹ lè sọ pé ọdún báyìí lẹ ti ń lò abẹ́ lè sọ pé gbàgbà èmi àwọn ìṣòwò lọ gbá research about that cream because skin yàtọ̀tọ̀ n tó ṣiṣẹ́ lára Táyọ̀ lè má ṣiṣẹ́ lára Kẹ́hìndé tí bá lọ gbá research mi máa pé yes kò sí bí skin ẹ ṣe lè stubborn to it will work so òun ni cream yẹn tí mọ́mí yẹn bá wọn fún àwọn ọmọ pé àwọn ọmọ wa mo dẹ̀ sọ fún wọn mo lóyá ẹ lọ gẹ́ẹ̀tì nǹkan báyìí ẹ mix ẹ pẹ̀lú ẹ kẹ bẹ̀rẹ̀ sí nílò nǹkan yín padà ó máa pick padà wọ́n ní really mo ní yes ẹ má wọlé waste owó nǹkan tó dalẹ̀ gbé dání àwọn tí lò tẹ́lẹ̀ náà táwọn rí pé ó ṣiṣẹ́ bó ṣe ṣiṣẹ́ yẹn tó rí yẹn lọ́wọ́ fi order another 2 pack mo ló wà òkè kò sí nǹkan tó ṣe ẹ má wọlé waste owó yẹn kọ lọ gẹ́ẹ̀tì nǹkan báyìí sínú ẹ kẹ bẹ̀rẹ̀ sí nílò lọ that is life kálẹ̀ lómìnira ní ẹgbẹ́ tìṣẹ́gbẹ́ kò ń ṣiṣẹ́ fẹ́yàn pupa èèyàn dúdú lónìí atami fún wọn I don't do that alùbáríkà ni mò ń wá òun ló bá mi débi tí mo dé o ò lè tajẹ irúpẹ́ ó wá mi fẹ́ gbowó òkúta ló dífá fún pé ṣẹ́rí glow recipe yìí ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ tí ẹ bá lò ẹ fàdúrà ránṣẹ́ sí mi yàtọ̀ sí glow recipe ẹ wo this face cream yìí náà sí mo ti ń run out ẹ ó ti fẹ́ tán this face cream ó ti fẹ́ tán ọṣẹ tí mo sọ fún yín rè our whitening soap fẹ́yàn tó fẹ́ funfun dáadáa pẹ̀lú serum ẹ̀ whitening soap tó fẹ́ funfun dáadáa òun ni this face cream ń sìn mo ti ń run out of it ó ṣe wà yìí sí mo ti order ajẹ́bidọ́ tó confam 2 in 1 lélẹ̀ náà both the morning and night òun náà dẹ̀ ní serum ẹ̀ tẹ̀ máa mix wọn ṣé gbogbo blemish ara yín yẹn gbogbo nǹkan tó wà lójú yín tí ò dá mọ́ yẹn àti pimples o àti ifo o àti sunburn o àti gbogbo ẹ̀ ó máa bá yín ó máa lọ ẹ̀ tún gbúrú ẹ̀ mọ̀ so àwọn nice products tẹ́ lè lò àti body cream àwọn body cream tó wà pa gidi ó wà ní Lady K African store ẹ wo cream ọwọ́ mi ń sìn ẹ wo cream yìí this one is glow secret sherry cream tẹ́ ń wò yìí ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ confam ní glow secret òun nìyí tẹ́ bá lò pẹ̀lú serum ẹ wo eléyìí náà báyìí sìn skin success òun lélẹ̀ mo láwọn cream bíbá lóríṣiríṣi ìjẹ́rí skin success lọ́wọ́ mi rí I don't polówó ẹ̀ yes àwọn cream bọ́ àti ẹ̀pẹ́ ẹ̀ nídà ti polówó àwọn mídẹ̀ wà kẹ̀dẹ̀ tó yẹ pé you have to let people know that you have it that is why tí ma fi ń display ọjà nígbà mi mo ní àwọn nice cream ní bíbá lóríṣiríṣi tó dẹ̀ ṣe kí ni tó wà pa gidi so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí èyí tẹ́ bá wà mọ cream tẹ́ fẹ́ lò mọ́ tí gbogbo ẹ ti sú yín tẹ́ ti lóríṣiríṣi ẹ̀yin náà ṣe kí ni ẹ má bẹ̀rù ẹ gbá mi láago Lady K báyìí ní skin mi ṣe wà ẹ mọ̀ ya ọmọ mi tó snap body wọn ránṣẹ́ sí mi èmi ò ṣẹni tó máa gbé yín síta Ọlọ́run ò ní bayọ̀ mi jẹ́ ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi lẹ ṣe ń patronize mi ò wá gbọ́dọ̀ ṣe yín níkà so ẹ̀yin tẹ́ bá nídìí àwọn cream tẹ́ fẹ́ lò tí ẹ mọ̀ ẹ gbá mi láago màá recommend the cream tẹ́ máa lò fún yín tẹ́ dẹ̀ máa like ẹ̀ ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ pé àwọn bar soap lẹ bá fẹ́ àwọn bar soap rèé lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí okun bíbá láwọn ọṣẹ tó dẹ̀ wà active tẹ́ lè máa lò fún both body
and face tó dẹ̀ máa fún yín ní nice skin nice colour ó máa tún skin yìí ṣe colour yìí máa wà pa gidi àwọn ní báyìí àwọn ní they are very expensive o àwọn body soap tẹ̀ ń wò yìí 2-in-1 ni both for body and for skin they are very very expensive mo láwọn ọṣẹ kan bíbáyìí tó yẹ pé ó wọ́n ju àwọn whitening yìí gan lọ ó wọ́n jù lọ mi ò ní parọ́ fún yín and bar soap dẹ̀ ni ó wọ́n ju àwọn eléyìí lọ mo ní wọ́n bíbáyìí tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa tó máa change skin yín gbogbo ẹ̀yin tẹ́ bá ní time àti máa lo cream ọṣẹ wà tẹ́ máa lò tó máa jẹ́ kí skin yín kó glow tó máa jẹ́ kẹ́ ṣe kí ni kẹ́ máa yọ bí ọjọ́ àwọ̀ yín máa fà ẹ máa dùn rí láwùjọ ó wà lọ́dọ̀ Lady K ẹ pè mí ẹ̀yin tẹ́ bá ní the clove wà available ẹ̀yin tẹ́ bá ní the clove ṣẹ́rí clove bó ṣe wà yìí ẹ lọ mú ẹ má tẹ̀ jẹ́ kí n fún yín níṣẹ́ yẹn lórí social media mo fẹ́ fi fún yín níṣẹ́ aṣínà kan ni bẹ́ẹ̀ ṣe lè lò tí ò ní náà yín lògùn bó ṣe wà clove tẹ́ ń wò yẹn ẹ jẹ́ ń jókòó tó bá sọ pé nǹkan spiritual tó confam clove ni clove cinnamon stick bay leaf àwọn nǹkan tẹ́ ń wò yẹn ó ń ṣiṣẹ́ dáadáa ó ní bẹ́ẹ̀ ṣe máa lò wọ́n ni ṣẹ́rí clove bó ṣe wà ẹ kọ́ ra ó ṣàṣe bíbí kí ṣàjùṣẹ́ yẹn lẹ̀ fún mi fàájì dẹ̀ ló bá dé ó ń ṣe bíbí kí n jùlẹ̀ ẹjẹ́ tọ́jú ẹ̀ kọ́mà ní Lady K náà ti fún wọn ṣẹ́ lórí social media but ẹ̀yin tẹ́ bá nídẹ̀ ẹ lè gbá mi láago ẹ má rajà ṣá o mi kàn ní rojọ́ kẹ́ má rajà o mi ní rojọ́ kẹ́ má rajà bó ṣe wà yẹn ó ní iye kan tó yẹ kó tẹ́ bá gẹ̀ tiẹ̀ ó ní sáàmù tẹ́ máa kà sí tẹ́ bá ka sáàmù yẹn sí tán ó ní bẹ́ẹ̀ ṣe máa ṣe kò nà yín lóògùn kò jẹ́ ẹ̀ jáwé ẹ̀ jẹ́ igbó ẹ̀ dárayé láàmú aṣáǹjẹ kílòfù ni àbá túṣògùn nìyẹn ṣé bó ṣe wà nísìnyí tí má ka yé tí mo máa kà tí mo pò mọ́ṣẹ fúnyàn tí mo fi fúnyàn ní ọṣẹ aṣínà ṣé wá ní ológun ni mí òkè ẹ jòkó síbẹ̀ ológun ni mí ẹ̀dẹ̀ ń jẹ́ sínú ẹ fi ń ṣe pẹpẹ súùpù àbó nǹkan lẹ fi ṣe pẹpẹ súùpù ẹ fi ṣe pẹpẹ súùpù ẹ fi ṣe sóbò drink mu ẹ ṣe ológun èmi tí bá wà mú sí tí mo pò mọ́ṣẹ tí mo parí iṣẹ́ sí lára tí mo pò mọ́ṣẹ kásámù sí tọ́nà wá ṣí àwọn wá ní ológun ní Lady K òkè ibẹ̀ yẹn jòkó sí ọlọ́wọ́n aṣàánú gbogbo wa la bá wa all right so ẹni tí tẹ́ bá fẹ́ bó dẹ̀ jẹ́ oyin gidi ni oyin wa náà ti fẹ́ tán bọ́tù èèyàn kan lẹ́yìn mi tó bá dẹ̀ jẹ́ àwọn lọ́fíńdà lọ́lọ́kọ̀ òjọ̀ kan mo láwọn lọ́fíńdà iṣẹ́ kan lọ́wọ́ báyìí sìn àtàwọn ṣe aṣínà àánú kan ọdún yìí ti ń lọ èmi gbọ́dọ̀ rí tèmi ṣe o ṣùgbọ́n mi nílò jìbìtì bíbélì gan sọ ó nínú làálàá wa láti mọ̀ jẹ nínú làálàá mi tí mò ń ṣe mo gbọ́dọ̀ mọ̀ jẹ ọkàn mi gbọ́dọ̀ balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wò mí náà ọkàn yín á balẹ̀ ẹ̀yin tẹ́ bá nílò ṣe àánú àkànṣe àánú ẹ̀yọ́nú wọ́n á yọ́nú sí yín wọ́n á fowó ṣàánú wọ́n á fi gbogbo nǹkan ṣàánú yín gbogbo ìtọ́ kórìíra yín yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wò yín ṣe láàánú àwọn iṣẹ́ yẹn wà nílẹ̀ báyìí ò fresh iṣẹ́ ni kódà mi ì tí ì díṣì wọn ó wà nínú store náà tí mo sì gbé kalẹ̀ sí mi ì tí ì díṣì wọn sí inú ke ó wà available ẹ̀yin tẹ́ bá nìdẹ̀ ìyẹn bẹ́ẹ̀ bó dẹ̀ jẹ́ tí ìṣẹ́gun náà ni gbogbo nìṣe arọ́bì back to sender àgbélépọ̀tà àti ẹ̀yọ́nú tipátipá ẹ̀yọ́nú àwọn àgbà wà mo ní ọṣẹ ẹ̀yọ́nú àwọn àgbà kan kò gbáriwo kò gbáriwo by fire by force wọ́n á yọ́nú sèmi àti yín wọ́n á yọ́nú èyí tó bá wá kọ̀ tó bá wá fẹ́ ṣe tí ikún èrè tó bá tọ́ sóníṣẹ́ Ọlọ́run á fún so ẹ̀yin tẹ́ bá nídìí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ kàn sí mi ní Lady K Africa Store tẹ́ ẹ bá lè wá ẹ pè mí lórí aago màá bá yín gbé ránṣẹ́ ẹ má dé gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní ìlú Amẹ́ríkà ẹni tí tẹ́ bá wà ní Lady K Africa Store ẹ ní sanwó shipping ẹ̀yin ará Amẹ́ríkà nìkan ni o gbogbo ẹ̀yin country tó kù kó jẹ́nu Canada tájọ wà yìí ẹ sanwó shipping ẹ sanwó shipping ṣùgbọ́n kò pọ̀ kò gara púpọ̀ mo dẹ̀ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́mì tẹ́ ẹ̀ introduce àwọn customers sí mi mo polówó mi ò polówó ẹ̀ ń jẹ́ kọ́kọ́ mi balẹ̀ order shock mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tìyìn ẹni bá wá nítorí mo lọ́dà ń ṣóòkì tó bá wá romi ikú ni fún yín o lórúkọ tí bàbá tọmọ tẹ̀mí mẹ́ máa kú o mi ò bá tèèyàn jẹ́ o mi ò ṣọ́ business èèyàn mi ò ṣọ́ program èèyàn I'm always on my lane I face my business and I face my children
mi ò gbọ́kọ èèyàn mi ò dóko olóko ẹ̀yẹn tó bá tiẹ̀ ń dóko so èèyàn tó bá wá ranjú mọ́ mi tí ẹ ti bá because ìkàlẹ̀ yín èèyàn láì wá yín ẹ wá yàn láì lé yín ẹ máa léyàn ẹ dẹ̀ máa bọ́ lọ́rùn bẹ̀ mi ò ní ṣèkà fún yàn màá kàn máa sọ pé àdàbí tí n bá ṣe bí fún yàn that is all so àwọn nǹkan tẹ bá fẹ́ ẹjọ́ ẹ pè mí mo wà ń bíbẹ̀ ẹ wá bá mi rajà o ẹ ní wówó tì ẹ dẹ̀ ní kábàámọ̀ pé rajà lọ́wọ́ mi that is one of my prayer tí mo máa ń ṣe fún àwọn customer mi pé Olúwa gbogbo ọkàn tí wọ́n mú nínú oògùn wọn tí wọ́n patronize mi wọn ò gbọ́dọ̀ kábàámọ̀ ibi ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wọn torí ìrọ̀rùn gini ìrọ̀rùn ẹyẹ tó bá jẹ́ glove yìí lọ́rà lọ́wọ́ mi glove tọkàn wọn bá balẹ̀ tí wọ́n rí dùnú bẹ́ẹ̀ wọ́n á tún wá bá mi rà wọ́n á tún wá bá mi rà nínú ayọ̀ wọ́n á tọwọ́ bá pò wọ́n á tún mú wọn patronize mi so bẹ́ẹ̀ mi ṣe máa ń ronú títí mi nìyẹn that is why mi ò fẹ́ kí customer complain mi ò fẹ́ ìdùnnú yín ló jẹ mí lógún ẹ gbọ́dọ̀ máa rí dùnnú lára mi èmi náà dẹ̀ gbọ́dọ̀ máa rí dùnnú lára yín ojú òde ní tiwa àjọ máa rí dùnnú Ọlọ́run so á bá mi ra ọtí mò ń ta gbogbo lówó Ladike African store ẹ̀yin tẹ́ bá lè wá ẹ pè mí lórí WhatsApp ṣẹ́rẹ́sẹ̀ mi pẹlẹbẹ bíi ti pẹ́pẹ́yẹ yìí kò ń lera láti gbé pápápá mo ti bá yín lọ post office mo ti lọ bá yín send ẹ̀ so ẹ pè mí kẹ́ wá order ọjà yín ojú òní tí yìí lágbára Ọlọ́run máa rí yín pé ẹ túbọ̀ máa ní sí ire owó ire ọmọ ire àlàáfíà máa jẹ́ ti gbogbo yín láṣẹ Èdùmàrè lọ́fíńdà àánú ó wà lọ́fíńdà ṣẹ́gun ó wà owó àánú wà owó ṣẹ́gun wà ẹ̀yin tẹ́ ẹ̀ láìkì kẹ́ ti máa wẹ ọṣẹ nítorí gbogbo àwọn sóyòyò soap tá a fi ń wẹ̀ yìí èmi náà ó máa ń lera fún mi àti wẹ ọṣẹ àwọn èèyàn ní ó dẹ̀ ń tọ́ ọṣẹ that is me àsìkò tí mo bá po iṣẹ́ lẹ́ máa rí mi tí mo máa lo iṣẹ́ kò dẹ̀ sí ohun tó máa mú mi lò èyí tó kù nínú ke tí mo fi pò yẹn àti kí ló ti ń pè owó máa fi kọ̀ọ̀kan fá ni máa lọ fi wẹ̀ Jésù Olúwa wa mi àdúrà mi ti gbà ọ̀nà ti ṣí ọ̀nà ti là so gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé yes nítorí àwọn sóyòyò soap tẹ́ ẹ̀ lò ẹ fẹ́ lo iṣẹ́ ọ́ìlì wà tẹ́ lè mix mọ́ àwọn kírìmù yín tẹ́ ń lò yẹn tí ó dẹ̀ ní dí iṣẹ́ kírìmù yín yẹn lọ́wọ́ pé kó má ṣiṣẹ́ lára yín ó máa jẹ́ ẹ̀ funfun náà ọ́ìlì yẹn ẹ̀ tá sí then omi náà wà tẹ́ lè fi wẹ̀ ẹ̀ tá sómi ìwẹ̀ yín omi ìṣẹ́gun wà bẹ́ẹ̀ ni omi ìṣẹ́gun ó wà tẹ́ lè fi wẹ̀ ẹ lè wọ́n sínú ilé yín ẹ lè wọ́n síbi bísínẹ́sì yín gbogbo ojúkojú ọwọ́ kọ́wọ́ kó ṣe kí ni kó rí wọ́n gbó lọ so àwọn nǹkan bẹ́ẹ̀ téèyàn lè lò láti fi protect ara èèyàn ó wà available gbogbo ẹ̀ náà kọ́ ni àwẹ̀ ọṣẹ má sọ fáwọn èèyàn ẹ má wẹ̀ ṣẹ́ lójoojúmọ́ because tẹ bá ti wọ̀ ṣẹ́ lójoojúmọ́ tó bá yà kò lè ṣiṣẹ́ mọ́ ibi tọ́wọ́ ajó wà nìyẹn àfi tẹ bá tún rí ní òwẹ̀ tẹ bá tún lórí ṣì ní ẹ má wàá di babaláwo tẹ máa dákẹ́ ọṣẹ jọ sínú ilé lóríṣiríṣi so má sọ fáwọn èèyàn tẹ bá ti lò léraléra 3 days 7 days ẹ stop ẹ bẹ̀rẹ̀ sí ní lò ní bóyá méjì lọ́sẹ̀ abẹ́ ẹ̀kan gan lọ́sẹ̀ ó wá ṣe pé ẹ wá rí pé yes ẹni bá tù tó lágbára tẹ́ ẹ fèsì ẹ lò lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ not all the time àdúrà gbogbo wa dẹ̀ gbà lórúkọ Jésù àjọra àlọ́gbà so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣégun ẹ bá mi like ẹ bá mi love ẹ bá mi comment ojú òní tí mi lè wáyé tì ẹ má dẹ̀ gbàgbé tó bá yọ super sticker ẹ jọ ẹ fún mi sí comment section ẹ ṣégun ó dàbọ̀.